àṣírí tú èyí ní ìdí tí Tinubu fi yọ Egbetokun ọ̀gá ọlọ́pàá pátápátá, wọ́n sì ní kó lọ tọ́jú ara rẹ̀. Ta ló fẹ́ yìnbọn pa Peter Obi? Títí di àsìkò yìí ni àwọn ènìyàn sì ń béèrè. Ẹ máa bá wa ká lọ. Èyí ni ìdí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Bọ́lá Ahmed Tinubu fi yọ Egbetokun ọ̀gá ọlọ́pàá pátápátá. Wọ́n sì yọ ọ́ bí ẹni yọ jìgá. Ọ̀gbẹ́ni ajìjàǹgbara Ọmọyẹlé Sowore ló kọ́kọ́ sọ ọ́ lórí péèjì rẹ̀ wípé wọ́n ti yọ ọ̀gbẹ́ni Egbetokun kúrò nípò. Ṣùgbọ́n a kọ́kọ́ rò bóyá ó ń ṣeré ni tàbí àròsọ nígbà tí a ò tíì gbọ́ ní ibì kankan. A sì tíì gbọ́ láti òkè wá nígbà náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà bá ọ̀pọ̀ àwọn ènìyàn lójijì, ariwo sì gba gbogbo ìgboro kan. Ní ọjọ́ Tuesday, ọjọ́ 16, ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé, wọ́n sì lọ sí òde yẹn ni wọ́n ti pàdé pọ̀, wọ́n sì ní pé kó fún àwọn ní ààyè díẹ̀. Ó sì sọ báyìí pé ọ̀gbẹ́ni Egbetokun kúrò nípò tí ó wà yẹn, ó sì fi ọwọ́ òsì júwe ilé fún un. Wọ́n sì ní kó wọlé kọ ìwé fi ipò náà sílẹ̀. Kò sì pẹ́ rárá tí Egbetokun náà fi ipò náà sílẹ̀. Ààrẹ sì wá ẹlòmíràn rọ́pò rẹ̀. Ẹni náà sì ni igbákejì ọ̀gá ọlọ́pàá tó ń mójútó ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń mójútó ìwà ọ̀daràn tó wà lágbègbè ìpínlẹ̀ Èkó Alágbọ̀n, ọ̀gbẹ́ni Túnjí Dìísù Òjó. Òun náà kò ní pẹ́ tó máa fi ẹ̀yìn tì. Ṣùgbọ́n àǹfààní ńlá ló jẹ́ nígbà tí wọ́n sọ fún un pé nídìí iṣẹ́ ìjọba òun ni yóò dípò Egbetokun mú. Bó ṣe tilẹ̀ jẹ́ wípé lójijì ni ó bá a, kò ní nǹkan tí ó lè ṣe ju pé kó gbà á kó sì fi tọkàntọkàn náà ṣe é. Ṣé wá rí ohun tó mú ìpinnu òjijì wáyé? Ohun tí àwọn mìíràn ń sọ ni pé nǹkan tó lè jẹ́ náà ni pé bóyá wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ náà ni wọ́n rò pọ̀ tó fi sọ wípé ọ̀gbẹ́ni Egbetokun lọ kọ̀wé kó fi ipò náà sílẹ̀ kó sì máa lọlé láyọ̀ àti àlàáfíà, àbí ká yọ ẹ́ ní tipátipá kó sì lọ jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Kò jù báyìí lọ. Bí àwọn ènìyàn ṣe ń gbé bí igbá ọtí leléyìí tí wọ́n sì ń sọ ọ́ káàkiri.